A ṣe àlàyé pé a máa sọ̀rọ̀ nípa bí a ti ń dóko yọ̀dí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n lọ ń fọn ìdí. Tá bá rí fídíò tí mo post yẹn, a rí wípé bí obìnrin yẹn ṣe fọn ìdí yẹn padà burst tó padà ń jẹrà ni. Tó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó damage ọkàn èèyàn gan, nítorí wípé ìdí tó yẹ kéèyàn kàn fi jókòó lásán kéèyàn ó sì fi yàgbẹ́, tó jẹ́ pé purpose méjì tó wà fún náà nìyẹn, tó wá di wípé ó wá fọ́ bẹ́yẹn, ṣe rí wípé nǹkan ńlá ni. Ṣé ẹ rí ìdí níní kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run dàdí mọ́, tí gbogbo èèyàn ló máa nídìí. Bẹ́ẹ̀ wọ́n tó bá feel pé bóyá o fẹ́ nídìí àbí ọkọ ẹ ó fẹ́ràn láti nídìí, lára àwọn position àkọ́kọ́ gẹ́gẹ́ bí studies ṣe sọ, òun náà ń pè ní missionary. Ṣé wá rí missionary yẹn kò kí ń ṣe normal missionary. Ó jẹ́ missionary tó jẹ́ pé obìnrin yẹn á make sure pé òun spread ẹsẹ̀ tán, á ya ṣẹ̀ tán bí ẹni pé ẹsẹ̀ yẹn fẹ́ ya ló ṣe máa yá tán, such that the thrusting in and out tí ọkùnrin á ṣe ó máa jẹ́ a kind of pain mixed with pleasure, because the effect of that thrusting will be felt on the glutes. Ìdí awẹ́ ìdí méjèèjì náà ń pè ní glute. Effect yẹn máa lọ sound lórí glute yẹn, kò dẹ̀ ní mind pain yẹn. Tó bá dẹ̀ ṣe yẹn for so many months, ó possible kí ó bẹ̀rẹ̀ sí ní máa ní hips, because gbogbo strength, gbogbo agbára tí ọkùnrin yẹn á fi lie down orí butt yẹn ló máa lọ, orí glute yẹn ló máa lọ. Kò dẹ̀ kí ń ṣe wípé n tó ṣe lọ́jọ́ kanjọ́ méjì tó lò sú ẹ̀. Another style téèyàn lè ṣe láti yọ̀dí, òun náà ń pè ní onídọ́gì. But that kind of doggy náà yàtọ̀ sí normal doggy tó yẹ pé the glutes will be suspended in the air, pé obìnrin yẹn ó máa raise ara ẹ̀, ó máa raise bum díẹ̀ sókè, such that the effect also will be felt on the glutes. Meanwhile, ọkùnrin tó bá fẹ́ dó obìnrin yọ̀dí, ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó ní stamina gangan, tó yẹ pé kì í ṣe ọkùnrin tó yẹ pé kò jẹun kánú. Then another style tó fi ń dóko yọ̀dí òun ni wọ́n ń pè ní cowgirl, tó yẹ pé obìnrin yẹn á wà lókè, whereby she's the one that will be able to control the in and out, the thrusting in and out. Meanwhile, irú eléyìí báyìí náà nísìn, obìnrin yẹn tó bá ti ìdí tó bá yọ sẹ́yìn yẹn, bó ṣe máa lọ òkè tó máa lọ lẹ̀ yẹn, effect yẹn máa lọ sound lórí ìdí rẹ̀, lórí awẹ́ ìdí rẹ̀ méjèèjì. Ìyẹn náà tó bá ṣe pẹ́ for so many months, ó possible kó mú ìdí yọ. Meanwhile, ẹ rí wípé tán bá ń ṣe exercise press up àbí sit up, wọn kì í ṣe láàrin ijọ́ kanjọ́ méjì, continuous process ni. So ìwọ obìnrin tó bá mọ̀ pé ó fẹ́ dóko yọ̀dí, wàá gbà bí iṣẹ́ ni. Tó bá jẹ́ pé mẹ́rin níwọ àtọkọ ẹ̀ ń dóra yín lọ́sẹ̀, at least ẹ mọ̀ ṣe àwọn style tó fi ń yọ̀dí yẹn bí ẹ̀mẹ́ta, so that effect yẹn á máa dún lórí ìdí rẹ̀, awẹ́ ìdí rẹ̀ méjèèjì. Ó rí wípé tán bá ń ṣe sit up, the essence of sit up òun ni kan flatten tummy. Effect bó ṣe ń ṣe sit up yẹn, effect yẹn ó máa dún nínú ikùn rẹ̀. Tó bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe sit up, àwọn míì inú máa kan wọ́n ni, because pé inú yẹn gangan ni main target. So bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ dóko yọ̀dí, effect of bí exercise, rigorous exercise yẹn, orí ìbàrá àdí ló ti lọ máa dún. Ọkùnrin tí ò bá dẹ̀ jẹun kánú ò lè dó obìnrin yọ̀dí, because àwọn positions and styles tá a kà yẹn kì í ṣe position tí ọkùnrin tí ò lágbára lè ṣe. So ìwọ tó bá mọ̀ pé arúgbó lọkọ rẹ, tó mọ̀ pé o fẹ́ arúgbó, má lọ gbẹ̀mí bàbá ń bàbá pé o fẹ́ dóko yọ̀dí, because ìdí yíyọ gan ní ti medical, ẹ wo adúrú process tán máa go through àtàdúrú owó tán máa ná sí. So tó bá fẹ́ ṣe ní natural way, it does not come easy. Torí style ìyá àti bàbá àti style ẹlẹ́yìn pẹ̀lú style pé kóbìnrin ó jókòó sí òkè kó wá gà sókè yẹn, kì í ṣe style tí ẹni tí ò lẹ́mìí nú lè ṣe. Ìṣẹ́yàbá àwọn ọkùnrin tán jẹ indomie, tán jẹ meat pie, tán jẹ sugar, wọn ò ní lè ṣerú yẹn. So rí pé ẹni tó fẹ́ dó àbẹ́ni tó ń dó ẹ, tó fẹ́ dó ẹ yọ̀dí, ó jẹ́ èèyàn kan tó ní kìmí, tó ní stamina gidi láti lè ṣe. Ara àwọn styles tí wọ́n fi ń dóko yọ̀dí nìyẹn, ẹ̀dẹ̀ tó lè kàwé mọ̀ nípa rẹ̀, ṣóyé wa, you can read more about it. Ìyẹn ni àkọ́kọ́. Dé ẹlẹ́ẹ̀kejì ni wípé ìdí níní, pé kí obìnrin nídìí, ó ní advantage tiẹ̀. Ọlọ́run tó ní káwọn kan nídìí káwọn kan má nídìí, ó ní nǹkan tó rí. Advantage ìdí níní, tí ìdí bá pọ̀ jù gan fún obìnrin, ẹ lè gbé obìnrin yẹn sórí bẹ́ẹ̀dì dò. A sọ pé kì í ṣe gbogbo òdí náà ń dó lórí bẹ́ẹ̀dì.
because ìdí yẹn fún rẹ̀ ó ti serve as mattress. Tóbìnrin bá tún wá nídìí tẹ́ bá tún wá lọ gbé sórí bed double wàhálà ló máa jẹ́, because extra flesh tó wà níbi ìdí yẹn mọ́ hips, ẹlòmíì á nídìí á tún ní hips, so extra flesh yẹn máa bo ojú òbò tẹ́ pé ọkùnrin tí ò bá mọ̀bòdó kò ní ríran rójú òbò yẹn gangan, because it's something you can imagine apart from pé o lọ study ẹ̀ àbò kàńbì kan àbò gbọ́nbì kan ń tọ́ lè imagine ẹni tí díẹ̀ bá kún jù bọ́lọ́kùnrin fẹ́ gbà wọlé. Then the only advantage tó tún wà níbi ìdí ni pé o lè fi okó sí awẹ́ ìdí kó pàdé mọ́ kọkùnrin dẹ́ dà true ẹ̀, bẹ́ẹ̀ ẹni tí ò nídìí ò lè ṣe yẹn, bẹ́ẹ̀ ẹni tí ò nídìí tí díẹ̀ pẹlẹbẹ òun máa ní space, kò síbi tẹ́ lè gbá wọn yẹn sí láti bá wọn ṣe ìbáṣepọ̀. So gbogbo àwọn nǹkan yìí ló ní advantage and disadvantages. Kò dìgbà tóbìnrin bá nídìí tóbìnrin yọ hips kóbìnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣe gbogbo normal thing tó yẹ kó ṣe. So bí ó ṣe jẹ́ nìyẹn láti dóko yọ̀dí, kì í ṣe gbogbo ọkùnrin ló ní stamina láti dó obìnrin yọ̀dí. Meanwhile tẹ́ ẹ bá ṣe àwọn position tí mo ṣàlàyé yẹn gan kò sí tó ní kóbìnrin mọ́ yọ̀dí, because as long as tó bá ń dóko the thrusting in and out yẹn gan ó máa ń jẹ́ kára wà plumpy fún obìnrin, ṣóyé wa. Then tókùnrin bá fún ẹ ní àtọ̀ àwọn ingredients inú àtọ̀ ó ti tó ẹ yọ̀dí your hips, bẹ́ẹ̀ àwọn tó fẹ́ yọ extraordinarily ni àwọn positions and styles yẹn wà fún exercise, I mean fún more round, pé kídì wọn kó lè tó round, because nǹkan tó dùn ẹlòmíì ló ń pọ̀ lọ́la rẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pòwe, ẹlòmíì wà tó yẹ pé ojú ọkọ rẹ̀ ò gbébì kan tó sì ṣe pé ìdí lọkọ rẹ̀ ń fẹ́. Ìní dífá fún gbogbo, torí àwọn DMs tí mo gbà àwọn èèyàn sọ wípé torí àwọn ọkùnrin àwọn náà ni mo dẹ̀ sọ pé ọkùnrin tó bá nídìí ìyẹn ò ní kókùnrin má dòbò ẹni tí ò nídìí, bẹ́ẹ̀ tó bá feel pé ó fẹ́ nídìí àbẹ́ anything tó bá fẹ́ ṣe lọ ṣe the natural way. If the worst of the worst comes, then you can go for herbal things. Tó bá mọ̀ pé o fẹ́ ṣe nǹkan yìí sọ pé agbómùdí yọ òun kan sọ pé if àtọ̀ tó bá fẹ́ ṣe nǹkan tí ò wà naturally endowed fún ẹ tó o ti mọ̀ pé dandan àfikọ́ ọ ṣe tó àgbo rẹ̀ bá wà o lè rí mú àgbo rẹ̀, ṣùgbọ́n ló wá ń lo chemical kò dáa fún ara, ṣóyé wa. So ẹ má jẹ́ kí a sọ òyìnbó jù torí Facebook máa capture wa. So ìní mò ń sọ fún wa, ẹ má jẹ́ kí chemical pọ̀ nínú àwọn nǹkan tá a máa lò jù. So ìdí yíyọ mi ní ẹ mọ́ yọ̀dí tẹ́ bá mọ̀ pé nǹkan tọkùnrin yín fẹ́ nù, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọkùnrin ló lè dó obìnrin yọ̀dí. Àwọn ọkùnrin mi ò jẹun kánú, sìgá àti ọtí ti bá yóò kó ọkùnrin mi jẹ. So tó bá ní dandan láwọn fẹ́ yọ̀dí tó ní kọkùnrin mọ̀, because àwọn positions yẹn tó bá fẹ́ practicalize ẹ̀ wàá rí wípé ọkùnrin tí ò lágbára ò lè ṣe, tí ò ní stamina. So bó ṣe jẹ́ nìyẹn, bẹ́ẹ̀ tó bá jókùnrin tó ní stamina tínú ètò ẹ̀dẹ̀jọ́ fẹ́ dóko yọ̀dí láàrin oṣù mẹ́fà nígbà tẹ́ bá fi ṣe àwọn positions and styles yẹn léra wọn for like maybe 3 times a week or whatever, then nígbà bá fi ṣe bí oṣù méjì ìwọ náà rí wípé you will have bumps. Then tó bá jẹ́ wípé exercise náà ló fẹ́ ṣe yọ̀dí ó ní bọ́n ṣe ń ṣe àwọn exercise up and down láwọn tó bá jẹ́ gym instructor tẹ́ bá lọ́rẹ̀ẹ́ tó jẹ́ gym instructor àbẹ́ni tó máa ń tó mọ̀ pa gym bọ́n ṣe máa ń gym yọ̀dí wàá dẹ̀ gbà bí iṣẹ́ ni. Ó bẹ́tà ju kó lọ rè ṣe liposuction tó burst ìdí tìdí máa wá jẹrà, ó sì better, at least the stress ó sì worth the other option, ṣóyé wa. Ẹ má jẹ́ kí á gbàgbé Ọ̀yọ́ model alternative therapy. Wọ́n ń ta àwọn àgbo tí ó máa bá wa fọ gbogbo àwọn ìdọ̀tí ara wa, gbogbo àwọn jẹ̀díjẹ̀dí, then gbogbo àwọn nǹkan tí kì í mú kí okó ọkùnrin le. Ọ̀yọ́ model alternative therapy wọ́n ń ta àwọn àgbo tí ó lè ṣiṣẹ́. Nọ́mbà wọn ni 08068220707 08068220707. bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ model alternative therapy ibẹ̀ ni ẹ já sí. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé pé dídó wà fún àwọn tí wọ́n ti fẹ́ ìyàwó àtàwọn tán ti lọ́kọ, wọ́n lọ rè dókò lẹ́gà. Sórí ọ̀rọ̀ dídó ọ̀rọ̀ bàsún yìí ó kọjá bí wọ́n ṣe ń fẹnu sọ yẹn, because it goes beyond the physical. The internal means sọ pé spiritual, ó náà ló ní spiritual implication and all of that, but the internal extent of damage tó máa cause ó pọ̀ ju ìrònú àárín ìṣẹ́jú kan sí méjì lọ. Bóyá o bá jẹ́yàn kan tó ń study nípa rẹ̀ àbó jẹ́yàn kan tó ń gbọ́ tàbó ń kàwé o kàn rí novel kan nípa ìbáṣepọ̀ ó kà, mọ́ lọ rí gratify ẹ̀ the wrong way.
mò ń sọ because effect rẹ̀ lẹ́yìn ìmọ̀ ń pọ̀ ń lo ṣe ráwọn obìnrin míì tí wọ́n mọ̀ ń yàlè tí wọ́n mọ ojú wọn ò gbé bì kan nítorí experience tó ti ní tẹ́lẹ̀. So dídó wà fún àti wọn ò tí ì gbé ìyàwó irrespective of your age, ò bá àti dàgbà tó bá tí ní ọkọ tàbí ò tí níyàwó, ìbáṣepọ̀ sí fún ẹ. Then ẹ má jẹ́ ká gbàgbé Lila Caps Nigeria Limited. Lila Caps Nigeria Limited consultation ni wọ́n wà fún consultation. ẹ lè consult wọn tẹ́ bá need láti rí dókítà elégbòogi. Lila Caps Nigeria Limited wọ́n wà ní different location, Ondo, Abuja, Ibadan, Lagos, different places ní Lila Caps Nigeria Limited wà. Wọ́n tún kọ́ wa ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ nípa àwọn àrùn bí àrùn ìtọ̀ ṣúgà, bí àrùn ìdákọ́lẹ̀ tí àwọn ọkùnrin máa ń ní. Pé Lila Caps Nigeria Limited sí 081-5940-5621 081-5940-5621 Lila Caps Nigeria Limited, ibẹ̀ ni ẹ já sí. Bẹ́ẹ̀ ni ẹ má sì jẹ́ ká gbàgbé tech venture, Math Tech Ventures, ibẹ̀ ni wọ́n ti ń train wa bí a ṣe lè mọ mathematics, bá a ṣe lè ní more knowledge about mathematics. Tech Numeric Ventures. Bẹ́ẹ̀ ni àwa tá a bá ní difficulties nípa mímọ̀ nípa ẹ̀kọ́ ìṣirò tàbí tá a bá ní àwọn ọmọ tí wọ́n ń fail mathematics, ṣe mọ̀ pé mathematics ó wà lára àwọn important subject tó ọmọ gbọ́dọ̀ pass at O level. Math is compulsory. wọ́n mọ̀ bá ní gbogbo subject tí ò bá ní mathematics, that child is going nowhere. Ẹ jẹ́ ká kàn sí Tech Numeric Ventures lórí 080-620-89647 080-620-89647. Bẹ́ẹ̀ ni ní nọ́mbà 31 Ademosu Street, Sagamu, Ogun State. Ibẹ̀ ni Tech Numeric Ventures, ibẹ̀ ni wọ́n fi kalẹ̀ sí. Gbogbo àwọn òbí àtàlágbàtọ́ tàbá wà fúnra wa gan pásánlẹ̀ tàbá rí pé a ní àwọn ìpèníjà kan nípa ẹ̀kọ́ ìṣirò nípa mathematics, ẹ jẹ́ ká kàn sí Tech Numeric Ventures. Ibẹ̀ ni wọ́n ti ń lo oríṣiríṣi àwọn pictures, charts, videos àti oríṣiríṣi techniques, àwọn tutors láti train ni wọ́n ti lò láti train wa àti àwọn ọmọ wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣeun gan ni.